A kú dédé àsìkò yìí, ìgbà yìí yóò tù wá lára, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Àdénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìpalẹ̀mọ́ ìbò ọdún 2027, Àtíkù Abubakar ti ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí àti ààrẹ lọ́wọ́ yìí Bọ́lá Tinubu ni wọ́n ti bẹ̀rẹ̀ sí níjà sí àwọn alátìlẹyìn olólùfẹ́ ààrẹ àná tí ṣe olóògbé Muhammadu Buhari láti lè wá ẹni kúnra kí wọ́n lè ní èrò àti ènìyàn gidi lẹ́yìn. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọ̀sẹ̀ tó kọjá ńlá àwọn alátìlẹyìn olóògbé sí ààrẹ àná eyín àwọn alátìlẹyìn Muhammadu Buhari nínú ojúlówó ẹgbẹ́ òṣèlú CPC ni wọ́n ṣe àbẹ̀wò sí Àtíkù Abubakar nílé rẹ̀ tó wà nílùú Àbújá tí wọ́n sì ṣe ẹ̀jẹ́ fún wípé àwọn yóò dúró tì gbágbáwò láti lè rí dájú pé ó jáwé olúborí nínú ètò ìbò gbogbogbò ọdún 2027. Láìpẹ́ yìí náà ni ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu náà tẹ bàálù létí lọ́rẹ̀ẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ àti ẹbí àti àwọn alátìlẹyìn ààrẹ àná Muhammadu Buhari ní ìpínlẹ̀ Kaduna láti lọ yọjú sí wọn pẹ̀lú ìlérí wípé òun yóò rí dájú pé ayé dẹrùn fún wọn, ayé ọ̀hún ó sì tura wàyí àwọn méjèèjì wọ̀nyí Àtíkù Abubakar àti Bọ́lá Tinubu ni wọ́n ti ń jà sí gbogbo àwọn tí wọ́n jẹ́ ojúlówó alátìlẹyìn Muhammadu Buhari pàápàá jù láti inú ẹgbẹ́ òṣèlú CPC. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn ti fi ròyìn rẹ̀ léde wípé àwọn ènìyàn ọ̀hún ni wọ́n sì ń sọ fún Àtíkù Abubakar wípé àwọn yóò dúró tì í nítorí wípé ẹni bá dúró tì ní lọ́jọ́ ìṣòro òun náà ni ọmọ ìyá ẹni, òun ni ẹbí ẹni tó jẹ́ ojúlówó. Àwọn ẹgbẹ́ òṣèlú CPC èyí tí wọ́n dàpọ̀ tí wọ́n fi dẹgbẹ́ òṣèlú APC lọ́dún náà lọ́hùn-ún léyìí tó fi gbé ààrẹ Buhari wọlé lọ́dún 2015. Àwọn èèyàn ọ̀hún ni wọ́n sọ pé báyìí Àtíkù Abubakar ńlẹ̀ ni wọ́n lè yan wọn, Àtíkù Abubakar ńlá wọn yóò sì ṣe àtìlẹ́yìn fún nínú ètò ìbò ọdún 2027. Ẹgbẹ́ òṣèlú ADC ti sọ fún ààrẹ Bọ́lá Tinubu wípé kó má ní lọ́kàn orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ìpínlẹ̀ Èkó, lérògbà wípé òun yóò tún jáwé olúborí lọ́dún 2027 tí ó sì lọ ọdún mẹ́rin sí títí di ọdún 2031. Ẹgbẹ́ òṣèlú ADC ni kò jọ́ láké bẹ́ẹ̀ sì ni kò jọ́ lóko káàrẹ Tinubu máa palẹ̀ ẹrù rẹ̀ mọ́, nítorí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà wọ́n ti gbọ́n làǹkàyè wọ́n sì ti là, wọ́n ti mọ inú kòkò èyí tó jẹ́ ojúlówó láti da ọ̀run lásì nípa ìdí èyí lọ́dún 2027 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣetán láti fi ìbò gbé ààrẹ Bọ́lá Tinubu kúrò lórí ipò yan ẹni tí ó mú ayédẹrùn ìgbàdẹrùn sí orí ipò lọ́dún 2027. Bẹ́ẹ̀ bá gbàgbé, ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ní Tinubu yóò lò sáà kan sí èyí tí ó jáwé olúborí rẹ̀ lọ́dún 2027 di ọdún 2031. Ṣùgbọ́n wọ́n ti ní ẹgbẹ́ òṣèlú ADC ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ kí Bọ́lá Tinubu máa palẹ̀ mọ́ lọ́dún 2027 yóò kúrò lórí ipò nítorí pé ìlú ò fararọ̀. Wọ́n ní ebi ó ń pa ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ̀ yìí, ètò ààbò, ètò ẹ̀kọ́, bẹ́ẹ̀ sì ni ní gbogbo nǹkan ló wọ́n gógó léyìí tó jẹ́ wípé owó kò ra nǹkan kan mọ́ lọ́jà. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n ń kojú ìṣòro ọ̀wọ́n gógó àwọn ohun èlò tó fi mọ́ owó orí ní gọbọi èyí tí Tinubu tó lóun gbé wọlé pẹ̀lú ìlànà ètò ìjọba rẹ̀. Ìdí rèé tí Malam Bọ́lájí Abdullahi tí ṣe agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ADC lórúkọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ní Tinubu kò lè jáwé olúborí lọ́dún 2027. Kódà wọ́n ní bó sá lóògùn, wọ́n ní lílọ ni ó kúrò lórílẹ̀-èdè Nàìjíríà fún wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi ìròyìn léde báyìí wípé tí ó bá fi di ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí tí í ṣe ọjọ́ 26 ni wọn yóò wọ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́
òṣìṣẹ́ ọlọ́kọ̀ onímọ́tò NURTW èyí tí wọ́n pè ní Shamsideen Adio tí gbogbo èèyàn mọ̀ sí Shamelo ni wọn yóò wọ tuurutu bí òbúkọ alágídí o lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n kà sí lọ́rùn. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú oṣù tá a wà yìí iná ni Shamelo ló na àwọn ọlọ́kadà tí máa ń rán iṣẹ́ tá a mọ̀ sí dispatch rider ló na ọlọ́kadà yìí pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n dáwọ́ bò tí wọ́n nà tí ẹ̀mí sì fi bọ́ lẹ́nu rẹ̀ ní agbègbè erékùṣù ní ìpínlẹ̀ Èkó. ní wípé Shamelo sọ wípé ọlọ́kadà tí máa ń jẹ́ iṣẹ́ yìí ó fi ọ̀kadà rẹ̀ ha mọ́tò òun lára o, èyí tó sì sọ̀kalẹ̀ nínú ọkọ̀ láì fi ọ̀rọ̀ òun falẹ̀ rárá. ní Shamelo pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwọ́ bo ọlọ́kadà náà. Ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ 17 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ní ìpínlẹ̀ Èkó lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ọlọ́kadà náà tó wá padà gbé ẹ̀mí mì. Ìdí rèé tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ṣe rọ́wọ́ tó Shamelo. Wàyí o, ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ yìí ni wọn yóò wọ tuurutu lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn méjì tí wọ́n kà sí lọ́rùn: ẹ̀sùn ìpànìyàn àti dídà àlàáfíà àdúgbò láàmú. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ igbákejì alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó, Babáṣèyí Olúwaṣèyí, tó fi ròyìn náà léde ní Shamelo ti wà ní iléeṣẹ́ ọlọ́pàá ètò wà ní Yaba eyín Pàǹtí tí ìwádìí sì ń lọ lọ́wọ́ síwájú kó tó di pé wọn yóò mú lọ sílé ẹjọ́ ní ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ yìí. Ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Èbúté Mẹ́ta ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ní kí àwọn èèyàn méjì kan èyí tí wọ́n jí àwọn oúnjẹ àtohun èlò inú ilé o tí wọ́n jí kó, èyí tí owó rẹ̀ sì ń lọ bíi mílíọ̀nù 2.5. Gẹ́gẹ́ bí ilé ẹjọ́ náà ti sọ, àwọn afurasí méjì náà, Victor Otashi tí ṣẹni 30 ọdún àti Wisdom Habib Audu tí ṣẹni ọdún 22, àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n jí bí ìrẹsì, ẹ̀wà, epo, òróró àti àwọn ohun mímu kan nínú iléeṣẹ́ kan èyí tó wà ní ìpínlẹ̀ Èkó ní agbègbè Lekki Phase 1 tí gbogbo iye ohun tí wọ́n sì jí nínú iléeṣẹ́ náà ń lọ bí mílíọ̀nù 2.5. Wàyí o, àwọn ènìyàn náà tí wọ́n ti kó lọ sí ilé ẹjọ́ níbẹ̀ lẹ́ni tó jẹ́ onídùúró fún wọn tó ti ní kí ilé ẹjọ́ lábẹ́ adájọ́ arábìnrin Fọláṣadé o wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fojú àánú wo àwọn oníbàárà àwọn méjèèjì náà nítorí pé ohun tí wọ́n ṣe ó ń bẹ lábẹ́ ìjìyà àti sísan owó ìtanràn. Wàyí o, adájọ́ ẹjọ́ májísírèètì náà arábìnrin Fọláṣadé ló ní kí àwọn méjèèjì náà èèyàn kọ̀ọ̀kan wọn kó lọ san ẹgbẹ̀rún lọ́nà 500,000 náírà 500,000 naira èèyàn kankan pẹ̀lú onídùúró méjì fún èèyàn kankan o. Ó ní títí di ìgbà tí wọn yóò fi rí owó ọ̀hún san kí wọ́n kó wọn lọ sínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri tí wọ́n sì sún ẹjọ́ náà sí ọjọ́ 14 oṣù kẹwàá ọdún tí a wà yìí láti tún ẹjọ́ ọ̀hún gbọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní màálù tó súnkè wọ́n ní èrè gọbọi ni ò fún olówó rẹ̀. Arábìnrin ọlọ́wọ́ ṣíbìnì eyín Hilda Baci Ogunma ló ti fi ìròyìn àti fọ́nrán kan léde nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ìrìn àjò rẹ̀ lórí ìkòkò ńlá èyí tó tóbi jù tó fi ṣe jọ̀lọ́ọ̀fù ìrẹsì jọ̀lọ́ọ̀fù fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó nínú oṣù kẹsàn-án tá a wà nínú rẹ̀ yìí. Hilda Baci èyí tó fi ìtàn lélẹ̀ nípa ṣíṣe ìrẹsì jọ̀lọ́ọ̀fù eléyìí tó ń lọ tó sì lè yó àwọn èèyàn tó ń lọ bí 20 o tí àpò ìrẹsì ọ̀hún tó sì ń lọ bí 200 báyìí. Níbẹ̀ ló ti sọ ó ní ìkòkò ọ̀hún tó jẹ́ pé ó padà da ojú délẹ̀ ní ìgbà tó kù bí wákàtí péréte kí ìrẹsì náà kó jiná o. Ó ní ìrọ̀rùn ni ìkòkò náà mú bá òun nítorí pé ó fún òun àti àwọn akẹgbẹ́ òun ní àǹfààní láti ro ìrẹsì ọ̀hún délẹ̀ dáadáa. Ó ní bẹ́ẹ̀ sì ní kẹwàá máa wò ó tún wá padà jiná tó sì dùn dáadáa o. Ó ní gbogbo nǹkan ló ṣiṣẹ́ àti àsìkò àti ìgbà. Bẹ́ẹ̀ náà ló dúpẹ́ ò lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àwọn tí wọ́n ṣùgbà rẹ̀. Hilda Baci ni ó ní kì í ṣe wípé ìtàn tóun fẹ́ gbà tàbí ìwé ìtàn eléyìí tí wọn yóò fún òun wípé òun ṣe tẹ́nìkan ò ṣe rí ló ṣe pàtàkì sí òun bí kò ṣe wípé ìrẹsì náà
bí àwọn èèyàn yóò ṣe jẹ́ tí ó sì bọ́ àwọn ènìyàn ìní àfojúsùn òun. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé ìkòkò òun padà dojúdé o, ó ní ṣùgbọ́n òun ṣe àṣeyọrí pẹ̀lú ìtàn wípé òun ṣe tẹ́nìkan ò ṣe rí, gẹ́gẹ́ bí Ida Bassey bó ti sọ ọ̀rọ̀ náà. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn mí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé lóòní lé wa ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. ìròyìn fẹlifẹli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.